wọ́n fi àjẹ́ mi ní ọmọ mẹ́ta ọmọ àjẹ́ náà ni mo wá lọ tí ì bá ṣe pé spag kò sí nǹkan tí mo fẹ́ lọ mú ṣọ́ọ̀bù Sunday mo mọ̀ wípé àwọn ọmọ mi ò kú ikú àtọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ mọ̀ tó mọ̀ kan tí ì sọ lẹ́nu níbi ilé olórogún dé. orúkọ mi ni Abdulkadir Silifat Ṣadé èmi nìyá àwọn ọmọ mẹ́ta tó kú lọ́jọ́ kan náà inú mọ́tò ni àwọn ọmọ mi náà kú sí dó àwọn èèyàn ní ooru mọ́tò ló pa àwọn ọmọ ẹ dákun ẹ̀yin abiyamọ wákàtí kan ṣòro ní mọ́tò lè pa ọmọ ṣá ọkọ mi ló gbé mọ́tò yìí wálé níjọ́ tó bímọ níjọ́ tó kó mọ ìyàwó ẹlẹ́ẹ̀kejì tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó sì yá mọ́tò yìí lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ ni kọ́ ló ní ó kó mọ tán kò páàkì rẹ̀ síbi tó ti kó mọ kò sì dá padà fẹ́ni tó ní kò sì gún káàkiri ọjọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ bá ṣe jẹun tán tá a ṣe everything tán tí mo wẹ̀ wọ́n tán ṣeré lèyí tó jẹ́ èyí second born mi nú drugs 8 years old lòun ló ní mọ́ èmi òun ò ní gbé ráìsì lọ sí school ọ̀la spag lòun máa jẹ ọkọ mi tẹ bá ti fẹ́ náà ni fẹ̀kàn tẹ́lẹ̀ náà àwọn ọmọ yìí ò rí dùnú bàbá wọn lé so ìtàn bá ti fẹ́ mo máa ṣe fún wọn Sunday yẹn lọmọ yẹn sọ pé òun ò jẹ spag náà spag dẹ̀ tí wọ́n ní 750 ó dà mo lówó lórí ó pè bí mo ṣe lọ nìyẹn mo dẹ̀ fi wọ́n kalẹ̀ sínú ilé gbà tí màá fi dé mi ráwọn ọmọ ṣọ́ọ̀bù mo realize pé bàtà mo rí wọn ọkàn mi ò tẹ́ lọ bí mọ́tò yẹn rárá because àwọn ọmọ mi ò ń débẹ̀ due to pé a kì í gbélé àtàrọ̀ tá a bá ti lọ alẹ́ náà la máa dé ìgbà míì tó bá wálé ó máa wá gbé wa ìgbà míì tí ò bá wálé a ní bike man tó wá máa ń gbé wa mo ṣáàrin káàkiri àdúgbò gbogbo wọn ní àwọn òrà àwọn ọmọ yìí ò ń jáde mo ní bóyá ojú kún wọn nulẹ̀ ni pé nísìnyí náà mo dẹ̀ ṣe jáde pé nǹkan máa jẹ náà ni mo wá lọ tí ì bá ṣe pé spag kò sí nǹkan tí mo fẹ́ lọ mú ṣọ́ọ̀bù Sunday torí Sunday yìí náà máa fi ń sinmi sílé bọ̀ tọ́lá pé wọn rí dùnú bàbá wọn mi sì ní ká mọ rí ìbànújẹ́ látara tèmi náà ni mo ṣe máa ń béèrè pé tán bá ti fẹ́ jẹ ni ó yẹ kí n sọ pé tọ̀ ráìsì tó wà ń lè wa máa jẹ tó bá dọ̀la tá bá dé ṣọ́ọ̀bù a máa ra spag ní tó gbé mi jáde lọ́jọ́ yẹn nìyẹn mo dẹ̀ wá wọn káàkiri gbogbo inú kànga mo tún ṣí kànga tí ò sómi bẹ́ẹ̀ mo tún tọ́nà wo kànga mi ìwákúwà náà nìyẹn máa ń wá nǹkan mo ti lọ sí junction lẹ́ẹ̀mejì mo gbọ́kadà pé bóyá wọ́n wá mi kiri ni ìyá kan ló wá ṣe orí mi wá pé àwọn ọmọ yóò ń jáde lọ́wọ́ ní kọ́ńpáàdì yín dáadáa ṣé bó bá ti wá ń bá mi ṣeré náà ṣe wọ́n ṣe wá ń gbóhùn mi tó sàn wá ní jáde ni mo ṣe lọ kanlẹ̀kùn máwọn níbọ̀ mi lórí nìyẹn gbogbo wọn àwọn méjì àtọkọ àti àwọn ṣe jáde sí mi nìyẹn ìsínà làwọn kẹsà ọmọ yìí kò tí ju 10 minutes lọ tí èyí kékeré ń sunkún tán ní èyí second born mi pé ó nà bó ṣe lè mú earpiece mọ́mọ́ àwọn mo dẹ̀ délé tòótọ́ mo rí earpiece yẹn nínú yàrá ńlẹ̀ńlẹ̀ mo ṣe tajú kan báyìí ni mo rí aṣọ èèyàn kan nínú mọ́tò yẹn ọlọ́kàn ní sẹ́ǹsì mi lọ ọbẹ̀ ni bá ní àmọ́ mi ẹ̀ wá wà ọmọ tá à ń wa ẹ̀wọ́ bí tó wá sùn sí sínú ilé wà ńlẹ̀ kí náà wá ṣe nínú mọ́tò ǹjẹ́ àlàyé nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ Sunday yẹn èsì mo rí mọ náà nìyẹn ní ti tèmi orúkọ ló pa àwọn ọmọ because ìdí tí mo fi sọ pé orúkọ ló pa àwọn ọmọ ni wípé èyí tó jẹ́ ọkùnrin bàtà máa fi fà á jáde gbogbo apá rẹ̀ báyìí ó bó kanlẹ̀ ni gbogbo àwọn tọ́jọ́ lọ sìn àwọn ọmọ nítẹ́ wọn lè testify sí torí mo ti ń fèsì ogun yìí tí ò ṣe mọ sọ síta gan mo mọ̀ pé gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ mọ̀ tó mọ̀ kan tí ì sọ lẹ́nu níbi ilé olórogún dé àmọ́ Ọlọ́run ọba tó dá gbogbo wa ni ó ṣèdájọ́ ọmọ rọ gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàánú mi torí wọ́n fìyà jẹ mí ni wọ́n fìyà jẹ mí ni ọmọ mẹ́ta tí ìṣẹ̀ṣẹ̀ wọn fún wọn kalẹ̀ sílẹ̀ ní weekend kódà ní ṣọ́ọ̀bù níbi téyí kékeré yẹn dàgbà tó ṣe gbọ̀ngbọ̀n dé mi ò lè rán ọmọ yìí mọ́ káàkiri tó tóbi ju èjì rẹ̀ lọ wọ́n dá mi lóró ni ẹ ṣàánú mi wọ́n fìyà jẹ mí ni àwọn ọlọ́pàá fún alára wọn náà wá tán ní pé IG ní interest nínú kéèsì yìí tán fi pe commissioner of police ló wá yan àwọn èèyàn wá tán fi wá ṣe interview fún mi lọ́jọ́ yẹn tán fi gba statement ẹnu mi bọ̀ nǹkan táwọn tó wá sọ ni pé nígbà tó yẹ pé àwọn tó jẹ́ family mi wọn report officially kò jẹ́ káwọn mọ ìgbésẹ̀ táwọn máa gbé pé bọ̀ commissioner ṣáà ní káwọn locate ibi báyìí wá káwọn dẹ̀ wá wo ìyá àwọn ọmọ kò jẹ́ nǹkan tí èmi gbọ́ lọ́jọ́ yẹn so wọ́n dẹ̀ invite àwọn family mi wọ́n lọ ìgbà tó àwọn tó jẹ́ bàbá fún mi tán padà dé wọ́n ní pé kí n gbà fọ́lọ́run pé Ọlọ́run ó ṣèdájọ́ pé kí n gbà fọ́lọ́run pé ká fẹjọ́ lẹ̀ fún Ọlọ́run ọba
gbogbo ẹni tó bá ṣe Ọlọ́run ó tún náà ṣe rẹ̀ ẹ̀mí mi náà ṣáà ní gbogbo wọn ń dù pé kí wọ́n di pé mi náà wàá gbé nǹkan jẹ tí wọ́n bá wọnú mọ́tò tí wọ́n rí kankan mẹ́díkálì tó pa àwọn ọmọ mi mo mọ̀ wípé àwọn ọmọ mi ò kú ikú àtọ̀dọ̀ Ọlọ́run because tíjọba bá sì tún proceed kódà kan lọ autopsy fáwọn ọmọ kan wú wọn tí wọ́n bá rí anything mo mọ̀ pé ikú àtọ̀dọ̀ Ọlọ́run kan ló pa àwọn ọmọ mi mo gbà fọ́lọ́run o torí gbogbo ẹni tó ṣe é náà Ọlọ́run fún un ṣe náà ni Ọlọ́run fún un ṣe náà ni kò tẹ̀ ṣe yí kékeré kan wá ṣẹ́kù fún mi wọ́n ṣẹ́ kankan kù fún mi ládùúgbò wàhálà tí mo jẹ́ ilé bàbá wọn.